ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kọkàndínlógún nínú oṣù kejì ọdún yìí, the 19th of July 2026. ó ní àjálù ńlá ní ó wọnú ẹbí kábíyèsí àrólé Oòduà Ọọ̀ni ilé Ifẹ̀ ọba Babátúndé Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, nígbà tí ẹ̀gbọ́n kábíyèsí tó súnmọ́ kábíyèsí púpọ̀ yan ọmọọba Adétúnjì Adéyẹmí Ògúnwùsì tí bàbá náà tí ó jáde láyé ní àsìkò tó kù bí oṣù márùn-ún tí yóò pé ẹni ọgọ́ta ọdún láyé 60 years, tó yìí jẹ́ pé níṣe ni Ọọ̀ni ilé Ifẹ̀ ló fi ìbànújẹ́ ńlá hàn lórí ikú ẹ̀gbọ́n yìí. àwọn tó bá mọ Ọọ̀ni ilé Ifẹ̀ wọn yóò mọ̀ pé ọmọ ìyá àti bàbá lòun àti ọmọọba Adétúnjì Adéyẹmí Ògúnwùsì, bẹ́ẹ̀ làwọn méjèèjì wọ́n súnmọ́ra wọn púpọ̀, tó sì jẹ́ pé níṣe ni ọmọọba Adétúnjì Adéyẹmí kì í fi ọ̀rọ̀ ní ṣeré, bẹ́ẹ̀ lọ́ọ̀ni náà kì í fi ọ̀rọ̀ Adétúnjì Adéyẹmí kì í fi ṣeré. ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àìsàn ó ti ń da Adétúnjì Adéyẹmí láàmú láti ọjọ́ mélòó kan sẹ́yìn kó tó wá di pé ẹlẹ́mìí gbà á lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, tí Ọọ̀ni tó padà kéde ikú ẹ̀ síta nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Sodiq Lawal. fún àwọn tí kò mọ ọmọọba Adétúnjì Adéyẹmí, ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 1967, èèyàn the 8th of December 1967 ni wọ́n bí bàbá náà. iléèwé Ṣubúọlá Memorial Nursery and Primary School tó wà lágbègbè GRA Lágòdì ní ìlú Ìbàdàn ló lọ láàrin ọdún 1971 sọdún 1977. bó ṣe kàwé tán báyìí ló tún lọ sí iléèwé St Patrick Grammar School tó wà lóríta Báṣọ̀run ní ìlú Ìbàdàn láàrin ọdún 1978 sọdún 1983. níbẹ̀ ní ó ti ní ìwé A-level ní iléèwé gíga Ọ̀yọ́ State College of Arts and Science ti ìlú Ilé Ifẹ̀ láàrin ọdún 1984 sọdún 1986. lẹ́yìn eléyìí ló wá lọ kàwé níléèwé ìjọba àpapọ̀ iléèwé gíga ìjọba àpapọ̀ tó wà ní ìlú Ìbàdàn University of Ibadan. ibẹ̀ ló sì ti kẹ́kọ̀ọ́ nípa ètò ọrọ̀ ajé tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn, agricultural economics, ààrẹ ọdún 1986 sọdún 1990 ní ọmọọba ló fi ka eléyìí. lẹ́yìn eléyìí ní ọmọọba Adétúnjì Adéyẹmí Ògúnwùsì ó máa darapọ̀ mọ́ iléeṣẹ́ báńkì tí wọ́n ń pè ní Merchant Bank lọ́dún 1991, tó sì jẹ́ pé nígbà tí ó yá ó padà di olórí níbẹ̀, ìyẹn tí wọ́n ń pè ní ọ̀gá. lẹ́yìn eléyìí ló tó lọ sí ilé ìfowópamọ́ East Merchant Bank tó padà yí orúkọ padà sí Intercontinental Bank, tó sì jẹ́ pé wọ́n ń pè ní Access Bank báyìí. nígbà tó yá ó padà di ọ̀gá àgbà ní iléeṣẹ́ ní African Investment Limited láàrin ọdún 2001 sọdún 2007, ṣùgbọ́n ọdún 2005 ló dá iléeṣẹ́ Prime Water View Limited sílẹ̀. ibẹ̀ ló sì ti ń ṣe okòwò àǹralé àǹralẹ̀, àta dúkìá àti káràkátà dúkìá. ọmọ mẹ́rin ní ẹ̀gbọ́n Ọọ̀ni fi sílẹ̀, orúkọ ìyàwó ẹ̀ ní Ìbílọ́lá Ògúnwùsì. àwọn ọmọ mẹ́rin tó sì fi sílẹ̀ sáyé àwọn ni Ayọ̀tolúwafúnmi Adétòmílọ́lá, Adélayọ̀ Olúwalónìmí, Mọ́túnráyọ̀ Olúwa Adéolúwa àti Adéyẹmí Adétúnjì.